تاسي ما gbádùn wọn lẹ́ẹ̀kan náà. Sheikh Lukman Isalekoto àwọn la fẹ́ gbádùn ní ìsinyìí kí Ọlọ́run jẹ́ kí ari wọn pẹ́ ẹlẹ́ẹ̀kejì wọn ní láàyè yìí Ọlọ́run ó jẹ́ tó máa wá kẹ́ tó máa wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. وما ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله شاكرين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. انجينير الله èmi ò ní rárá وأصلي وأسلم على سيدنا محمد صلى الله عليه وسلم جد حسن وحسين صلى الله عليه وسلم إمام الحرمين صلى الله عليه وسلم ابن السبعين صلى الله عليه وسلم سيد الثقلين صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين آمين وعلى آله الطيبين آمين وصحابه المباركين آمين جزا الله خير قومنا وجدودنا آمين وقد معدوا لنا سبلا ومسالكا آمين ارحم جميع اساتذتنا آمين ومعلمينا آمين وشيوخنا آمين وآبائنا آمين وأجدادنا آمين وأمهاتنا آمين ولكل ما له حق علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين. àfáà tí wọ́n ń darí ìjókòó ń bọ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ bá jọ wà ń sáfù kẹ́ ẹ̀ mọ̀ra yín Ọlọ́run ó bò yín láṣìírí. Àmín. nínú àṣírí tẹ́ ẹ̀ bòmí ni pé ọ́ọ̀sì tí mo jókòó ń bẹ̀ o mo wá rí pé ẹ̀ ń fìlì pé mi ò wà comfortable lẹ́fi rò pé já tètè pé kórìí mi sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn tí má ti sọ̀rọ̀ tán ẹ̀ ní lókè o mọ́ ẹ̀ máa lọ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ mi torí mo pawọ́ mọ́ra báyìí ni wọn ò rọ́wọ́ fi sọ́tún wọn ò rí fi sí. Allah. ṣé bọ́wọ́ mi bá jarun pálù bàbá ń kọ̀rọ̀ yóò yíwọ́ bàbá wa lágbàjì afa yìí sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wàláyé alkalamu minan nur ọ̀rọ̀ láti inú mọ́lẹ̀ ni ó ní gbogbo ẹni tó bá wà mọ́ríkàsì òní láìkí ustaz bashar àgbàjì ṣùgbọ́n tó bá jáde tán wà láìkí wọn wọ́n wọ kíláàsì wájọ́ kan wọ́n ń kọ́ wa ní Islam fi Nàìjíríà èmi ò mọ tí wọ́n ọkàn wọn kà lọ́bẹ̀ ni wọ́n ní ẹ̀yọ́ ọmọ yìí ebi ń bẹ ńlẹ̀ yìí o bí wọ́n bá sì fún yín ládùúgbò kan nílà níyàn kan dà kọjá pọ́nlọ́ ń da sàjẹ̀rówó Allah. wọ́n ní àsìkò tẹ̀sí lè ṣàdúrà rè ẹ lọ chẹ́ǹjì àníyàn yín sí ẹ̀ ń wówó bẹ́ẹ̀ rí ní ìsìnkò sí ní tẹ́ fi ṣe ẹ máa dà níyàn méjì pé ìbáàdà àtọjọ́ ọ̀la mi ìjọ tí ń wí mo ní káfí kẹtẹ́ mi máa ń ṣe mo ti wá rò pé mo bá ti sá kò sí ebi òní pa mí lágége jọ̀hún ìjọ náà mo change àníyàn mi pé Ọlọ́run ta'abudan lillahi mo wá rí i pé tí wọ́n wí ìjọ náà wallahi wúlò fún mi gbogbo ibi táwọn tí náà wà wọ́n máa pàdé àánú Ọlọ́run. Àmín. àwọn àfáà wa tí àwa ń wò ẹ́ rí i pé wọ́n sọ̀rọ̀ pé 85 làwọn àtàfà kàwú tí máa ń pàdé lóde 85 náà làwa ti ń wo àwọn pẹ̀lú àfa kàwú pé ọlọ́mọdé wa náà lè gbá máìkì mú tí a máa ti mú wa lọ a máa wo bí wọ́n ti ń wí bẹ́ẹ̀ mi bá wọn gbé àfa kàwú ń bọ̀ àyà yìí ẹ̀ ní rèmi kò sínú àlàáda tiwa kí kó jòkó kí n máa sọ̀rọ̀ nígbà bó tiẹ̀ tó bọ̀rọ̀ jọ ní àfa àgbà ń sàlẹ̀ kòtò rí à nígbà ọba ti rí àwọn kọ́lá kò ní kàn mí yóò tó kéèyàn bíi 3 4 kó tó Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. Àmín. Bàbá wa ní àdáńgbá mo wá kí àfa wa rẹ̀ mọ́. Damallahu hayatakum. Nígbà bàbá wa ní èmi nìkan mo dégò nígbà wọn wá wojú àfa wa rẹ̀ mọ́ wọ́n rí i bàbá wa ń kọ̀rọ̀ wá ní ìgò méjèèjì ìsàlẹ̀ kòtò náà ní ń gbé. Allah. Ọlọ́run jẹ́ rí àmì ìdíwà pẹ́. Àmín. Bàbá P.R.O gbogbo Markaz Damallahu hayatakum. apàdà síbò ní báyìí. Àmín. Àníyàn yín dá lójú òfin tì yín ojú òsì ní tì yín. Àmín. Mo kí gbogbo àwọn tí ó yẹ kí n kí bàbá wa Ààrẹ Ògèlè. Sheikhu. Bàbá wa Dáúdù. Sheikhu. Bàbá wa Ìmáàmù Ògèlè. Sheikhu. Wallahu ya'simuka minan nas. Mo wá kí gbogbo ẹ̀yin onísàárà
tẹ́ jẹ́ kára kálukú ọmọ ya ọkùnrin tí ń fò lẹ́ẹ̀kan bíi pé bẹ́yàn bá rí olówó tí bá náwó fẹ́ni tí ń kọrin ìgbà ńlérí rẹ̀ máa wú ó rí i pé láyé Barrister tónítóní bá gùn mí ó ẹnìkan ṣẹ́wó tuntun lọ́wọ́ nù yóò ní òun lè ké bí egúngún mo ní bó tiẹ̀ ké bí egún ó rí bí rògùn bó délé lálẹ́. Allah. gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ tí àwọn àfáà ń fi yín kúnra wọn tí ẹ̀yin ń jàpọ́nlé fáwa tẹ́yin náà sì ń fẹ̀mí sí báwa náà jẹ́ fọkànbalẹ̀ fún ẹ̀yin náà ọlọ́run má fi wá búra wa o. Àmín. àníyàn yín lérí tẹ́ ń ṣe fọ́lọ́ ni pé n tó bùn yín kọ́ mọ́ bá a gbà. Allah. àníyàn yín tẹ́ fi ń súnmọ́ tọ́lọ́ ni pé bí ẹ jòkó sí kọ́ mọ́ yà gáǹdì yín. Allah. àníyàn yín tẹ́ fi ń ṣe tọ́lọ́ ni pé bó ti yẹ yín yìí kọ́ yẹ ń tọ́lọ́ ń bùn yín. Àmín. gbogbo ẹ̀ àti ìbẹ̀rẹ̀ àti parí yóò dùn fún yín. Àmín. ẹ̀yin yá wa àánú ọlọ́run ọjẹ́ ti yín o. Àmín. èmi ò mọ nǹkan tí bàbá fẹ́ kí n ṣe kọjá pé wọ́n fẹ́ kémi náà ó pinnu eríire ìjòkó yìí. àwọn afọ́nwáàsí ń bọ̀ àwọn tẹ́ ẹ mọ̀ tí wọ́n ń sọ yé wọn yàtọ̀ sí tí wọ́n há tí wọ́n sọ. àtàsáwùf ibi agbósúfì bá wà ọmọ èké dá sí i torí memorization làwa ń ṣe ó yàtọ̀ sí tiwọn zauku ní tiwọn àwọn tẹ́sítì rẹ̀ wọ́n jẹ́ ó mọ̀ pé ó dùn àwa ń rí lọ́kànkán la rò pọ́pọ́n ṣé gbogbo tó bá sì pọ́n náà kì í dùn lẹ́nu ló jẹ́ pé àtàsáwùf tí a jòkó tì ó rí ọ̀tá lásìkò yìí púpọ̀ ìgbà wọn bá jàjàjàjà tí wọ́n rí tí ò kú àwọn oníjàmbá tó padà kọjú síra wọn. nínú definition tasọ́fù tó tí mo rí ipò ó kéré jù òun ni tí Abubakar Al-Katani definition tiẹ̀ tó bá ní kí ni jẹ́ Sufi a ní asọ̀fáù wal musaada kẹ́límà méjì náà ni ma fi ṣe. As-safa'u wal musa'ada. asọ̀fáù wal Musaada. ó pín iṣẹ́ rẹ̀ sí méjì pé Sufi albidaya asọ̀fáù waniaya almusaada bẹ́ẹ̀yàn bá bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìdọ̀tí ọkàn ìdọ̀tí ara tó ń yọ tàníyàn tó ń yọ tìrìn tó ń yọ tójú tó ń yọ tọwọ́ ó lọ padà dèèyàn bọ́ bá wá dèèyàn tán ojú rẹ̀ wà á tó ìtàwíwù tabaku ọlọ́dọ̀ rẹ̀ Ibn Taymiyyah àwọn èèyàn máa ń sì gbọ́ kí ni wọ́n fi ń sì gbọ́ ni pé wọ́n ní bàbá fẹ́ pàjẹ́ ọkọ̀ búlà sọ wọ́n ní Ibn Taymiyyah láìka àwọn Sufi gbogbo fàtáwà rẹ̀ yẹn tó ṣe lórí ohun Sufi kò síjọ́ tó pín wọn kọjá ọ̀nà mẹ́ta ó ní hunaka sabikun minal mutasawwifin àwọn Sufi kan bẹ́ẹ̀ ní iwájú ni wọ́n wa hunaka almutawassitun àwọn kan bẹ́ẹ̀ àlẹ́ kó wọn dànù àrí wọn bú àṣírí wọn yìn wa hunaka dukhala fi mirabi tasawwuf ó láwọn àsáwọ̀ kan wá ń bẹ nínú wọn eri rẹ̀ lọ́mọ kéwù rẹ̀ fi tó pín Ibn al-Qayyim Jawzi kátó lọ́dọ̀ Ibn al-Qayyim bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Al-Hamowy àfa tó ṣe manasilu salikin tí Ibn al-Qayyim wá ṣe sáríwù rẹ̀ ó ń Sufi ni òun náà kọ́ Ibn al-Qayyim ń kéwù kó tó di pé Ibn al-Qayyim wá lọ ké lọ́dọ̀ Ibn Taymiyyah àfa rẹ̀ ni òun pín Sufi ó ní kò sí tó ń pè Sufi ya ni al-khulq ó ní ìwà ni ó ní gbogbo ẹni ó bá sì ti dá a níwà ló jẹ́ pé fíkìú suluk ní istalahati tuntun tí wọ́n ń pè tasawwufu ìgbà tasawwufu ti fẹ́ dìjà ẹni ó níbo wọ́n ti yọ̀ tẹ́hùn lọ́rùn ibi ó ti parẹ́ àwọn àfáà padà wá rí kọ́ìnì rẹ̀ àwọn mutasawwufu àsùnní àwọn tó ń pè wọ́n sọ ànábì ilẹ̀ báwọn ará wájú ti rí àwọn náà sọ pé al-tasawwuf bimana fíkìú suluk ìwà ni Sufi fẹ́ tún ṣe nígbà tí Sufi ga débì kan Ibn al-Qayyim ó wá padà pín sí mẹ́ta
mẹ́ta tó pín sí ǹbẹ mo fẹ́ káyà níṣẹ́ sì rí i pé fúláàgì tó pín mẹ́tẹ̀ẹ̀ta hàn gbogbo agbo Sufi tó bá dé lónìí ọba tí kálukú gbé tiẹ̀ lọ́wọ́. àkọ́kọ́ ó ní tasawwuf lil arzak wà al-mutasawwif lil arzak àwọn tó ń pè jọ wọn ti bẹ̀rẹ̀ Sufi tiwọn ìyá máa dára jẹ̀mílà àníwárù ké ìkísẹ́ kan bẹ téèyàn bá ń sa béèyàn bá bá bàbá fàgbà rìn bọ́lọ̀ ń bá fi ọ̀sẹ̀ kò ń gẹ́ ọmọ rí owó nítorí ẹ̀ tè lọ́nu. ó sì ti bujọ́ fún rẹ̀ ẹni ó fẹ́ náwó tó lòun lọ ṣe ìdìbò Sufi sẹ́mi pé yóò ti bu ọdún pé ńgbà pátápátá ńgbà tí ń fi dúró bẹ̀ lọ́dún mẹ́rin kí ni yóò ti jáde. ńgbà tí ọ̀wá jáde jàmá ìgbé ayé tí ń lò àwọn ni wọ́n padà dòkùrọ́ tí wọ́n ń gérí eléri ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ torí pé wọ́n fẹ́ fi blow wọ́n fẹ́ fi sọ̀pọ́ọ̀tì jẹ́ wìláyà tasawufu wọn. Allah. torí wọn ò bìlí ìpẹ́ nìkan gbọ́dọ̀ máa sin lọ́n kó wẹ̀wù tí ò mọ́ wọn ò bìlí ìpẹ́ wìláyà kan bẹ tí ò ní rówó jẹun wọn ò bìlí ìpẹ́ wìláyà gbọ́dọ̀ wà kásọ̀ ọ̀yàn máa pọ́n kọ́mọ̀ ṣe pé tó wù ní jẹ tó wù ní mu. tasawwuf al-arzak. Ibn al-Qayyim la kàtígórì kanu ẹlẹ́ẹ̀kejì ni al-mutasawwif ar-rusumi ar-rusum àwọn onísúfì tó jẹ́ pé tíìmù wa lọ́gbàá sẹ́mi pa àwọn primary school ọ̀tọ̀ làwọn tó mọ bọ́ọ̀lù gbá ọ̀tọ̀ làwọn tá à ń kásọ lọ́wọ́ bá a bá ti wá wíìnì tán àwa tíìmù wa la wíìnì àwọn wàhálà wa máa pọ̀ àwọn tó gbá bọ́ọ̀lù tó wẹ̀ wọ́n chẹ́ǹjì wọ́n máa lọlé àwọn tí wọ́n ta tẹ́tẹ́ tíìmù mi ló wíìnì wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ń jà tẹ́ ń góra wọ́n ń gò. La ilaha illallah. gbogbo ẹni tẹ́ ẹ rí tí Sufi ọ̀dọ́ kan rẹ̀ tí ó sì ráyè padà nínú ìṣesí rẹ̀ kọjá ẹgbẹ́ ó Sufi bíi pé yẹn jọyìn pátì tí ó wá kẹ́kọ̀ọ́ tí ó sì lówó ẹ dákun ṣé wọ́n fò ń pò. àwọn kan ẹgbẹ́jọdá wọn fi ṣe. in 1963 àfáàwá Isa ọmọ Amadu nílé àbùdù bàbá mi ni wọ́n sọ fáwọn báyìí ni pé Haji Busari ìfẹ́ kó jòkó ń ta gbangba ṣe kínní yìí máa wọlé lọ wọ́n ní láti jọ́ náà àwọn òṣìbẹ́ nìkan ṣe gbangba mọ́ nítorí kínní tí ń wò lọ kankan yìí yóò padà dẹ́gbẹ́jọdá ojú ó sì padà máa tì ọ́ níjọ́ wọn bá ń fi ọ́ kún wọn. La ilaha illallah. níjọ́ bàbá àgbàdo máa wá kú tó dogójì ọjọ́ ni bàbá Akẹ́yẹdé wá ń sọ fún mi pé bàbá yín kà wọlé lọ àsìgbúrò rẹ̀ mọ́. gbogbo wa yìí bàbá wa ló ṣe tẹ̀jídù Tìjàníyà wa bọ́ ọ bá ti parí ìsànàwí tán làlájì mi ó ṣe é fún ọ. but ojú ò padà máa ti yàn nígbà tẹ́ bá rẹ́ lò míì tẹ́ bá padà rí i pé Sufi tó lòun ń ṣe yìí Sufi ń lọ lọ́tọ̀ ayé rẹ̀ ń lọ lọ́tọ̀. Allahu akbar. Ibn al-Qayyim wa ni ẹlẹ́ẹ̀kẹta al-mutasawwif at-tasawwuf li-aqa'iq tasawwuf li-arzaq lálàkọ́kọ́ tasawwuf rusumi lẹ́lẹ́ẹ̀kejì tasawwuf li-aqa'iq. tasawwuf li-aqa'iq. àwọn wo ni mutasawwifu al-muhakkikun àwọn tí wọ́n rí fáàsì alladhina ya'buduna Allaha halal yakin wọ́n máa tí wọ́n ń ṣe láyé fa kò dàrú mọ́ wọn lọ́wọ́ ebi ò chẹ́ǹjì wọn iyì ò chẹ́ǹjì wọn ipò ò chẹ́ǹjì wọn. bàbá bẹ́ẹ̀ ti jòkó jẹ́jẹ́ yìí mọ́jọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ bí ò tiẹ̀ yé wa ṣé bí ustaz ló sọ lójú àgbo yìí pé 40 ọdún ó lé tẹ̀ fi ń sin bàbá. Allah. ẹ wá bí mítà lólè gbogbo àwọn tẹ́rí jẹ́ ń tẹ̀lé wa yìí nìsín látẹ̀rí èmi nítorí pé ẹ̀ ń jẹ́ ń dá alẹ́ ni o kò sí mùrídìí ẹ máa lọ ilé ẹ̀ lálùbáríkà mọ́ o. La ilaha illallah níjọ́ náà. o ní rẹ́nìkan láàárọ̀ ọjọ́ kejì o mùrídìí tẹ́jọ́ máa fi pàṣẹ́ntéèjì pín pé kájọ sọ pé bàbá wa yàn wá jẹ yányán. tí wọ́n yàn wá dànù. everybody ó gba 5,000 bí àdúrà tá a ṣe yìí ó sì rí pọ́pọ̀ jówó bíríkìlà lọ ní fi ń wá. bó o lẹ ti rò pé
irú mádàdúró ètò dọ́dọ̀ yín wọn wà dọ́dọ̀ wọn ẹni òun ti họ́ọ̀fù láyìn tiẹ̀ tẹ́yìn sì họ́ọ̀nù tiyín kí ni connecting point tó wà láàrin ọmọ kí wà tàfà mọ́. níparí gbogbo ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ti jòkó tẹ́ ẹ pọ́n wa léyìí gbogbo ẹni ọba lọ́kọ nù yín mọ̀kádàmù àgbà kì í yàtọ̀ sí bàbá adámbọ̀rọ̀ nù mọ̀kádàmù àkọ́kọ́ ṣé wọ́n àgbà ṣé wọ́n àkọ́kọ́ lọ́kọ yín o ẹni tí ẹ bá ti wọ́ láti inú ilé àlérí ibà tó ẹni tí ó ní bá ti sọ pé wọnú ọlọ́nu dákun ti wọ gbàálẹ̀ o ẹni ọba wọnú yín kọ́ lọ tún tò nítorí ìtàwọn gbé kalẹ̀ fún yín o kò ní sáìsì yín títí ilé ọba ti kún ẹ sì má fi rún lẹ̀ bẹ́ẹ̀ bá kírun tẹ́ gbààwẹ̀ tẹ́ jẹ gbèsè ramadana tẹ́ san bẹ́ẹ̀ nìkan bá ní ẹ máa fatàtúbà bíi pẹ́ńpọ́ fún ìdààmú yín ni bí ọba tí ìsọ̀rọ̀ yànnà fílẹ̀ ò lè rí bí wọlé o kò sí yòǹbí kí wọ́n padà sọ́dọ̀ ẹ̀yin olówó wa ẹ dákun ẹ lọ change o àwọn tó change nù yín kò sí wọn bí àmọ́ ṣe rí àpọ́nlé wa nítorí ọlọ́lẹ̀ tó báyìí tẹ̀sí fi wọ́n mọ́ wa tó báyìí ìdẹ̀kùn wọ̀ tọwọ́ yín máa wá máa fi bá a bá rọ́gbọ́n dá sí i. La ilaha illallah yorùbá àwọn ètí ìkílẹ̀. Oh my God. Àfáà tí o bá ní pákéjì ẹ̀yìn fún sàrà kàtígórì mẹ́ta làwọn àfáà akọ́mọ̀nkéwù ní number 1 òun sì ní jẹ̀yà jù ẹ sì ní kí Islam ọmọ dàrú ẹni tí sì ń kọ́mọ̀nkéwù ní Ọlọ́run kó yí gbà padà gbogbo akọ́mọ̀nkéwù tí ń bẹ ládùúgbò yín ọmọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ sọ́mọ yín bẹ́ẹ̀ ẹ máa ṣàánú Islam lára rẹ̀ ẹ ṣàánú ànábì ẹlẹ́ẹ̀kejì làwọn ábìdí àfáà tí máa ń sin lọ́hùn tẹ́ẹ̀rí tó jòkó jẹ́jẹ́ tí wọn ò fẹjọ́ rẹ̀ sùn yín pé ń dàdúgbò rú ẹ ṣàánú rẹ̀ ó níbi ara rẹ̀ mẹ́bi mọ́ àfáà tó bá ti kiri kẹ́ àjírí náà sẹ́mi pàjírí ní ọkọ̀ kó tó rí àjírí náà akọ́mọ̀nkéwú jẹ́wọ́ ó ní alikẹsọ̀ yìí nọ́ńsẹ̀dá kẹsọ̀ yà ó mọ̀ dì ní. ìní olóhùn òní ó sì sọ fọmọ yín tó tọ̀ ń gbò délé torí ẹ̀ fi nǹkan kan ránṣẹ́ sí. La ilaha illallah. adéyàn ṣe jẹ́wọ́ jù bá ń lọ. Inni hayakumullah. ọmọ yín wá ń tọ̀ tó bá ṣe pé léèwé ni wọ́n bá ti sọ pé dáàdì mọ́mí come and play my school fees jọ́ kejìlẹ́ mọ̀ wá ojú ó ti yí. àìgbàfọ́ bí ẹ bá ṣe pẹ́rù dárú àwọn léèké tó ti dàgbà bí léèké o bàbá wa yìí wọ́n è gba fọ́ọ̀mù léèké wù ọmọ tí bá ń dààmú wọn tó ti tó wọn ni wọ́n sọ pé máa tẹ̀lé àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ. ilé kéwú. iná tí wọ́n bá tó dòpin àti ilé kan tó bá rí báyìí ẹ dákun ẹ já change mode of sàrà wa ẹ já reactivate rẹ̀ èyí tó wá bá gbogbo ọlọ́mọ kẹ́ ẹ dákun ṣé ẹ rí gbogbo tí wọ́n bá ti ń sọ ìyẹn máa ń wé rẹ ni ẹni tí ń sọ̀rọ̀ tí ò ní wéètì tó mọ̀dà lóhùn ọ̀fẹ́ fi ọ́ pọ́pùlà ni àwọn kan ń sọ nípa kínní kan nípa nábì kan nípa ìsìláàmù kan kò sẹ́ni tó lẹ̀bi bí ẹ̀yin tẹ̀ ń dá wọn lọ́wọ́ o gbogbo àfáà tí ń fèsì ẹ̀yin lẹ̀ ń fàbùkù kàn wá bí wọ́n ti mọ náà nù wọ́n ké wọ́n lọlẹ̀ kò sẹ́ni tí ó gbúrò wọn mọ́ nítorí bí wọ́n ferí sọ òun wọ́n ti lọ ferí sọ àpáta ó ní yàrá ti aljabal yanati aljabal. yanati aljabal. ó ní mo pèrè ẹ tó ń sọ òkè nígbò. ó ní yanati aljabal ala liyu a inahu asifiki alara asikala tasifiki alajabali. yanati aljabal àgbo tàdí olóhùn òun ò fèrè sọ àpáta ala òkè tó ganifa anabi tí ọ̀sẹ̀ ni ó tó. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ yẹn bá gaba nabi bá dòde yóò sì dàrara. bọ́ ọba gbajúmọ̀ ńlẹ́ bá nabi bá dé ayé yóò sì máa tẹ̀ ọ́ mọ́lẹ̀. yẹn máa ń sọ pé president America Biden mami ọmọ ẹ ké sí Fúlàní kan mẹ́ pé ta ni president America kọ̀ mọ́ ṣé popularity rẹ̀ náà nù popularity tó dọ́dọ̀ bí mo dáko lórin kan tẹ̀mí fẹ́ràn yín ọmọ
tani ọmọ Muhammad sallallahu alayhi wa sallam. ẹ fi wọ́n kalẹ̀ yá nati aljabal ìwọ tó ń kọ òkè nígbò alaalaliyo ainahu wọ́n wá ní kí ló dé olóhùn fẹ́ fọ́ òkè ní asfiki alara sika eri rẹ̀ ni ọ̀sánú látẹ̀sífìkì alájabal mọ́sánú òkè ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ bí wọ́n bá ti fẹ́ rí sọ ànábì ẹ̀yin ẹ dúró di tírélà kí wọ́n rí nǹkan kan sàlára rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun. wa salamu ala al-mursalin. Ọlọ́run jẹ́ kí a rí àwọn afáwa Sheikh Lukman Isalekoto. Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Anakumullah eléyìí tó fi yé wa wípé àṣìyàn tẹ̀lé lọ́dọ̀ bàbá wa Sheikh Al-Hamowy. Ọjọ́ Sunday ni bàbá lọ rí gbogbo àwọn jama masdar pátápátá ma'arifatul ilahiyya sa'adatud darain. bàbá wa ní tó bá di alẹ́ ọjọ́ Friday a ní àìsùn o Sohibul Bayan ń bọ̀ wá ṣe wá sí Sauti sì ń bọ̀ wá láti wá kọ orin. Àbáwá ní gbogbo yín ẹ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín o èyí tọkọ rẹ̀ bá ti ní ó má wá àrètí ẹ̀ o tó bá wá lágídí tó bá wá tí làánà Ọlọ́run bá dé bá a lórí pé kó tẹ̀lé àṣẹ ọkọ bàbá ní yóò máa rán nǹkan rẹ̀ o mo fi yẹn kún ọ̀rọ̀ bàbá wa Isalekoto Sufi téèyàn bá ti ń ṣe tí ò bá ti jẹ́ onímímọ́ òun tara rẹ ni ó kàn máa ṣe bíi majinun káàkiri ni àbá ń fi ìmọ̀ kó wa káàkiri ní gbogbo ayé táwa náà sì ń rí àwa di alẹ́ àná wàláhì tàláhì jàmá wa tó wá wọn jùlajì lọ àwọn tó wá wá ẹlòmíì káàkiri àwọn tó mo ti sọ fún yín kálukú ti mọ̀ wípé àfi kó tẹ̀lé tọkọ kí ọwọ́ tó gbà lọ́wọ́ bàbá kó ba lè ní àlùbáríkà fún ẹ òun náà ló fi jẹ́ wípé in tó jẹ́ àṣìlù bàbá láàyè yìí ilé kéwu ni òun làwọn afa kọ̀yìn sí yìí tí àwa tá a kọjú sí yìí